أكبر الله أكبر. adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí, àwa parí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a fẹ́ bára sọ lénìí, òun náà ni ọ̀kan nínú àwọn aburú àwùjọ tí máa ń ba àwùjọ jẹ́. Ó bẹ̀rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan nínú àwùjọ, tá a bá bá ìwà yìí lára rẹ̀ yóò ba ẹnìkọ̀ọ̀kan jẹ́. Tí ìwà yìí tó bá tàtàrọpò dínú ẹbí yóò bẹbí jẹ́. Bó bá wà nú jàmáà yóò ba jàmáà jẹ́. Tó bá wà nú ìlú yóò ba ìlú jẹ́. Tó bá wà lórí ilé ayé yóò ba ilé ayé jẹ́. Kí ni nǹkan náà? Al-israaf wa tabdhir. Ìdá lè pè ní ìnáàpà, ìwà bùtùlú, kẹ́yà bùtùlú. Ó lè kéré ní gbígbọ́, ó lè kéré ní ká máa sọ, ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run tó tóbi ni. Nígbàtí àwọn èèyàn parọ́ sìná, màmá wa Aisha radiyallahu ta'ala anha, tí Ọlọ́run bá Allah tó wá fẹ́ kọ́ àwọn mùsùlùmí látara ọ̀rọ̀ yìí, nígbàtàwọn èèyàn ń gbé káàkiri, tí ń gbé káàkiri, Ọlọ́run wá jẹ́ wọ́n mọ̀. Ọlọ́run ní wa tahsabunahu hayyinan wa inda Allahi azim. Ọlọ́run ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ̀rùpò kéré ni, ẹ̀yin mú lọ́rọ̀ kékeré, gbọ́lọ́dọ̀ ohun Ọlọ́run tó tóbi ni. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tá fẹ́ sọ lé ní àìsẹ̀ máa gbọ́, àìsẹ̀ máa sọ nígbà mẹ́pọ̀ apaniwọ̀ yìí, kí ní jẹ́ bẹ́ẹ̀? Bàbá alágbájá oníná apani, ìyá alágbájá oníná apani, a máa gbọ́ bẹ́ẹ̀. Kí ní jẹ́ bẹ́ẹ̀? Ní ọ̀dọ̀ wa Mùsùlùmí, gbólóhùn méjì òun náà ni ó wọ́pọ̀ tí Al-Qur'ani máa ń lò fún. Àkọ́kọ́ ni al-israaf. Al-israaf, asrafa yusrifu israfan. Ẹlẹ́ẹ̀kejì at-tabdhir, badhara yubadhiru tabdhiran. Ẹ̀rí gbogbo ẹ̀ pátá àpàníjẹ́ bẹ́ẹ̀. Tọ́lọ́run bá sì kìlọ̀ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ayé nínú Al-Qur'ani Karim. Fún àpẹẹrẹ, Suratul A'raf ní àyá 31, Ọlọ́run ní ya bani Adam, ó dápẹ́ yọ ma nábi Adam, khudhu zinatakum inda kulli masjidin. Tẹ́bà tí wẹ́ lọ mọ́sálásí ẹ lọ kírun, ẹ máa múra dáadáa, ẹ ṣọ̀ṣọ́ lọ sí mọ́sálásí fún Ọlọ́run bá yín. Wa kulu, ẹ máa jẹ ń tọ́ dáa inú nǹkan tá a ṣe fún yín. Washrabu, ẹ mu ń tọ́ dáa inú dáadáa tá a ṣe fún yín. Wala tusrifu, ṣùgbọ́n o, ẹ fẹ́ jẹ ni, ẹ fẹ́ mu ni, ẹ fẹ́ ṣe nǹkankan ni, ẹ má hùwà àpá o, ẹ má hùwà àpá o. Innahu la yuhibbu limusrifin. Wọ́n Ọlọ́run ò nífẹ̀ẹ́ àwọn àpá. Allahu Akbar. Ilé ètò ó mọ̀ pé tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ sí nǹkan, bínú sí nǹkan yẹn. Ìwà àpá ìmá jẹ́ kí Ọlọ́run kórìíre èèyàn, ìmá jẹ́ kí Ọlọ́run bínú síyàn. Tátọ́lọ́wọ́ Suratu Isra, Quran chapter 17, tí a bá lọ wọ àyá 26, 27, Ọlọ́run ní wa ati dhal qurba haqqahu.
Ọlọ́run lẹ́yìn tọ́lọ́run bá ṣoore fún inú ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ẹjá bá súnmọ́ yín gẹ́gẹ́ bí ẹbí ẹjọ́ tán ilé bàbá lọ́pàá yín pọ̀ ilé ìyá lọ́pàá yín pọ̀ Ọlọ́run ní ẹ fún alẹ́tọ̀ wọn nú dáadáa tọ́lọ́run ṣe fún yín tí ń bẹ lọ́dọ̀ yín wal miskin àwọn aláìní tẹ́ẹ̀jọ́ ń bẹ ẹjọ́ ń gbélé ẹjọ́ ń bẹ bíṣẹ́ kan náà ẹjọ́ ń bẹ mọ́sálásí kan náà ẹjọ́ ń bẹ nú àwùjọ kan náà inú dáadáa tọ́lọ́run bá ṣe fún yín tọ́lọ́run bá rọ̀ lọ́rọ̀ ẹ fún àwọn aláìní ń bẹ wabna sabil bákan náà àwọn tí ọ̀nà gédá àwọn àjòjì ìlú tó wà kìí ṣe ìlú rẹ̀ ilẹ̀ wa ká mọ́ ó fẹ́ padà sí ìlú ẹ̀ tàbí láyé òde òní àwọn rẹfújí Ọlọ́run dáadáa Ọlọ́run ṣe fún yín ẹ fi bá wọn lò wala tubadhir tabdhira ṣùgbọ́n o a ní ẹ̀nà ni ẹgbọ̀n náà pa torí kí ni innal mubadhirina kanu ikhwana shayatin wọ́n gbogbo àwọn tí wọ́n bá ń ná iná àpà pátápátá ọmọ ìyá èṣù ni wọ́n jẹ́ wa kana shaytanu li rabbihi kafura èṣù sì ré ó ti yà láìmoore sọ́nà ọba rẹ̀ Ọlọ́run bá fi oníná àpà wéṣù ọmọ ìyá Ṣẹ̀tánì ni gbogbo aláàsì ma wọ́ Ọlọ́run ọba lálábò kó nù Ṣẹ̀tánì ẹ̀rì ẹ wo àyà méjèèjì yìí mi tó gbé iná àpà sí àrígbé tó ga ni gbèsè ayé ọmọ ẹ̀dẹ́yàn Ọlọ́run ló wò nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá yapa ó ní àpà èèyàn ó nàkúnna pé ọmọ Yésù ni ṣùgbọ́n ní nílẹ̀ tó má tí ń sú yìí gbogbo àpádà láìsí àyàfi láàmà bá ìgbésí ayé àpàánú gbésí ayé wa tí ó yọ ní kankan lẹ̀ kò yọ lórí ilẹ̀ kò yọ ọmọlẹ́yìn ilẹ̀ kò yọ àwọn àfẹ́ẹ̀sì ilẹ̀ kò yọ àwọn jàmáà ilẹ̀ kọ̀yọ́ olówó lẹ̀kọ́ tálákà lẹ̀ tálákà gan tí ò ní tún wà pa kò ní ó tún yàpá kọ̀yọ́ ọkùnrin lẹ̀ kọ̀yọ́ obìnrin lẹ̀ kọ̀yọ́ àgbàlagbà lẹ̀ kọ̀yọ́ ọmọdé lẹ̀ kìí ṣe wa mùsùlùmí ó sì máa ń ba àwùjọ jẹ́ tí ẹ bá rí tí ẹ bá láwùjọ kan ọ̀dá àwùjọ kan ò tòrò tẹ́ bá ń wá inú ìdí tí ó jáwùdọ yẹn ọ̀dá wọ́n yàpá ń bẹ̀ ẹ bá pàánù gbèsè ayé wọn lè ní a ń pariwo ṣiríṣiríṣiríṣi lórí ilẹ̀ ayé lẹ́nì àwọn ọ̀nà àbáyọ fún dáàmbá lórí ayé lẹ́nì nínú ọ̀nà àbáyọ náà ni ká jìnà sí ìwà àpá nígbàtí ń bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀rọ̀ mi lọ tí kálùkù wá ń gbé yẹ̀ òjú wọn náà ń wúra ẹ̀tẹ́mì náà ń wúra mi kálùkù wá mọ́ àṣìbáyìí ní nǹkan ṣe rí torí díẹ̀ nínú àwọn tí wọ́n ṣe wádìí lórí ọ̀rọ̀ yìí wọ́n ní àwọn kókó àkọ́kọ́ òun náà ni mafhumul israf wa tabdhir kí ni àgbọ́yé ń tàà ń pè ní àpà kí làgbọ́yé kí ló túmọ̀ sí lọ́dọ̀ àwa mùsùlùmí kí ló túmọ̀ sí inú ẹ̀sìn wa lẹ́yìn náà min ma'anil israf fil Qur'anil Karim wa fi sunnati Muhammadin sallallahu alaihi wasallam àwọn àtúmọ̀ wo o náà ni Al-Qur'ani fún gbólóhùn yìí kí ni túmọ̀ gbólóhùn inú Al-Qur'ani Karim kí ni túmọ̀ gbólóhùn nínú súnà ní Muhammad sallallahu alaihi wasallam nínú ẹ̀ hukumul israf kí ni ìdájú ẹ̀
ipò ló wà nínú ẹ̀sìn ẹ̀rí. lẹ́yìn náà al-hikmatu minan nahyi an-israf wa tabdhir, má dé bẹ́ẹ̀ mọ́ wà àpà tí a máa bá ní Al-Qur'an Karim, mọ́ wà àpà tá máa bá ní Sunnah sọ́lá. Kí ni òye tí ń bẹ lábẹ́, kí ni wisdom, kí ni dí tọ́lọ ní kí a máa ya àpà tí a Nábì ní ká máa ya àpà, kí ni díẹ̀. Mina ni wà lè sọ̀rọ̀ ìwà àpà yìí, àwọn ọ̀nà wo ló pín sí, tó pé tá bá ń sọ̀rọ̀ pé lágbádá ya àpà kìí ṣe ọ̀nà kan, àwọn àfáà wòye sí ó pín sóríṣìí àwọn ọ̀nà. lẹ́yìn náà asbab al-israf wa tabdhir, kí ni máa fà tí a fi máa ń yápa, kí ni máa dé dábìrìgbàgbà jápa ní nínú ẹ̀ athar al-israf wa tabdhir fi hayat al-afrad wal-usar wal-mujtama'at. Kí ni àwọn àjẹbọ̀, àwọn orípa tá máa rí lára ẹnì kọ̀ọ̀kan tó bá ya àpà, tí ó pé ẹbí náà ni àwọn pátá máa rí lórí ẹbí tí ń lò gbésẹ̀ ayé àpà. Bẹ́ẹ̀ náà láwùjọ, kí láwọn ìtọ́kasẹ̀ láwùjọ tá máa rí gẹ́gẹ́ bí àjẹbọ̀ pé àwùjọ àpà ni. lẹ́yìn náà al-i'tibar biman kana qablana min al-musrifin, káwòye sí àwọn tí a ti wá síwájú wa, tí a ti lólé ayé káwà tó wálé ayé, káwònú gbésẹ̀ ayé wọn tí wọ́n hù àpà, kí ni Ọlọ́run bá fi kányìn ọ̀rọ̀ wọn. lẹ́yìn náà awaqib wa uqubat al-musrifin, kí ni tí ó padà jẹ́ ìyà, kí ni ó padà gbẹ̀yìn àwọn àpá èèyàn àgà ní alìkíyàmà. lẹ́yìn náà turuk wa wasa'il al-wiqayati min al-israf wa tabdhir, kí ni àwọn ìgbésẹ̀ tá lè gbé tí ó lè mú wa móríbọ́ kó nú wa àpà, táa fi lè dáàbò bóra wa lẹ́nìkọ̀ọ̀kan ni, lẹ́bí ni, láwùjọ ni, kó nú wa àpà yìí. láàbírí pé mọ̀ọ́dọ̀ wọ́n wà mík, tọ́píkì tó fẹ́ ni tó sì jíndò, ó fẹ́ ó sì jíndò. torí délé láàfírí yí pé gẹ́gẹ́ mo sọ fún wa nígbà mọ́ tàbẹ̀rẹ̀ útúbà pé ìwà yìí ìwà tó burú járí ni. ìgbésí ayé tá ń sìn lò lọ́wọ́lọ́wọ́ yìí ó sọ ìwà àpàdé ìrọ̀rùn fún wa, ibi tí wà láwánù ó sọ ìwà àpà dìrọ̀rùn. bí ó ṣe rọrùn jọun táwọn yẹn sí fún ìwà àpà, ìwà àpà wá rẹ̀ àwọn ohun amúlùdùn táàfin lò láyé lọ́wọ́lọ́wọ́ yìí, àgàgà èyí tí àwọn òyìnbó gbé kalẹ̀ fún wa tó gbá àwọn ọmọ ju nǹkan ọ̀bọ̀rọ̀ gidi lọ, ká gbádùn, ká jẹ, ká mu, ká wọ̀, ká lò, ká wò, ká gbọ́. gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ìgbàlódé sọ di rọrùn, tó ń fi mú kí ìwà àpà kó máa ń bẹ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá lẹ́ni. ọ̀làjú tí ń bẹ lórí ayé lẹ́ni ọ̀làjú àpà ni.
àwa mùsùlùmí láti bá wá bára wá nú ayé yìí, abára wá nú ayé ìwà àpà yìí, kí la wá fẹ́ ṣe, kí náà rà báyọ. Ìyẹn ló fi di ọ̀ranyàn fún wa ká kẹ́kọ̀ọ́. Ìtumọ̀ àkọ́kọ́ dáwọn àbá àkọ́ fún òun náà ni mujawazatul hadd, kéèyàn kọjá àlà lórí nǹkan. Ìkọjá àlà lórí nǹkan, kí a fààlà sí nǹkan pé nǹkan yóò jú bí lọ ká wá kọjẹ́, ká má dù sẹ́nu àlà lé lórí ìtẹ́kọ́ tú sínú. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń lò síbi ìnáwó, wọ́n mọ̀ bí kí a náwó. Lẹ́mọ̀ gbọ́lọ́pọ̀lọpọ̀ wọ́n ní al-israaf fil infaq, at-tabdhir fil infaq, ìwà àpambi owó níná, wọ́n ní ó ju owó lọ. Ìyá mọ̀ wà àpá ní gbà nǹkan mí ẹ̀pá náwó ìbílẹ̀ rẹ̀ ní ké owó níná. Lẹ́fì máa rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyá Al-Qur'ani Karim. Fún àgbẹ̀bá wọnú Suratu Nisa, ìgbẹ́tọ́lọ́ bá ń kọ́ alẹ́kọ̀ọ́ pé tí ẹnìkan ò bá sí láyé mọ́, ẹnìkan kú láàrin wa, ọkùnrin ni, ó wá fi àwọn ọmọ kéékèèké sílẹ̀ tí wọ́n ti gbọ́n, wọ́n ń pa ọmọ ẹni al-yatama, àwọn ọmọ òrukàn, yẹtímù lẹ́yọ̀kan. Ọ̀ranyàn ni nínú ẹbí yẹn, tàbí ní àwùjọ yẹn, tàbí nínú àti jẹ́ alájọṣe irú ẹni ó kú yìí, wọ́n gbọ́ mú ẹnìkan tí ó dúró fún dúkìá àwọn ọmọ yẹn, tí dúkìá àwọn ọmọ yẹn tí bàbá wọn fi ilẹ̀ yẹn tí ó ṣe ní bàjẹ́, tí wọ́n fi gbọ́n. Kódà ń gbá mí ẹ̀wẹ̀, òun gan ni ó máa jẹ́sẹ́ fún ẹni bẹ́ẹ̀. Tó wáyé pé ẹni tí a kó dúkìá tì yìí gẹ̀ní yíyún ọlọ́rọ̀ ni, yóò mójú kó ń bí dúkìá yẹn ni, kò ní mú kankan bẹ̀, yóò sì máa mójú tó kò mọ̀ dúkìá ara rẹ̀. Wọ́n pé fàkírù ni, aláìní ni, wọ́n gbà láàyè kó máa sẹ́nu dúkìá yẹn kó sì máa jẹ níbẹ̀ níwọ̀ntúnwọ̀nsì. Ọlọ́hun ń sọ pé wabtalul yatama, ọlọ́ni ń gbà tó bá di gbẹ́ fẹ́ kó wọn fún wọn, ó bàbá wọn tó ní, tó gbé bàbá wọn sí láyé máa yá fẹ́ kó bá ọmọ òrukàn, ọlọ́ni ẹ ṣèdánwò fún wọn. Hatta idha balagun nikah, nígbà bá tó yàwó ní tí a tọ́kọ ní ẹ ṣèdánwò fún wọn. Ibrahim, Soliu, Safiya, Ruqayya, Aisha, tí ìyá Ibrahim tó bá jẹ́ rí 1 million ní ìsìn kí ló fẹ́ fi ṣe. Nígbàtí ó ń sọ̀rọ̀, a rí pé orí ẹ̀ pé in tó fẹ́ fi ṣe in tó bá làákà ìmú ni, ó ti gbọ́nù. Ìgbọ́n tó fẹ́ fi ṣe tí ó bá làákà ìmú ni, kò tí gbọ́nù ẹ̀rì, ṣùgbọ́n akọ̀ bèèrè lọ́wọ́ àgbọ̀nà kó lẹ̀. Ọlọ́ni fa in anastum minhum rushda, tẹ́ bá kẹfẹ́ gbọ́n ti gbọ́n tó ní má gbá sọ́ọ̀bù ń bẹ́ ni, má má fi ókú tajà, provision mo fẹ́ máa ta, oúnjẹ mo fẹ́ máa ta, àmì pọ́gbọ́nù. Tó ń bá bówó nìsìn, máa ra aṣọ rẹ̀gẹ̀dẹ̀, máa ra bàtà, àti mọ̀ pé kò gbọ́nù. Tàbí wọ́n ra bọ́ọ̀lù fún àwọn ọ̀rẹ́ ohun táwọn jọ máa gbà. Bá ti wá pé wọ́n gbọ́n fadfa'u ilayhim amwalahum, ẹ dá owó wọn padà sọ́dọ̀ wọn, ẹ kó fún wọn. Wala ta'kuluha israfan wa bidaran an yakbaru. Ẹ̀rí, Ọlọ́run lẹ́gbọ́ ìjówó wọn tán israfan nítàpá. Nígbà ọmọ ìdàgbà, wọ́n ti lú ọkọ̀ bàbá rẹ̀ gbó. Gbogbo tí bàbá fi báńkì wọ́n ti ná tán, israf.
iná ìná ń pè ní al-ifrat fil infaq, ìkọjá àlà lórí kanná. Wa tawassu fi shuhun al-muladhat, àti kéèyàn pọ̀ nínú gbogbo nǹkan gbádùn, kó sá máa jẹ tó wù ẹ́, kó máa mu tó wù ẹ́, kó máa wọ tó wù ẹ́, kó máa gùn tó wù ẹ́. Ọ̀tọ̀ lásọ ọ̀sẹ̀, ọ̀tọ̀ lásọ oṣù, ọ̀tọ̀ lásọ ojoojúmọ́. Ìtàn pè ní israf, òun náà nìyẹn ló wá débi gbogbo nǹkan pátá náà lórí kò sínú. Torí díẹ̀ ní ànábì Muhammad fi sọ́njọ́ kan sallallahu alaihi wasallam, Amru ibn Shu'ayb ló gba àdísì wá lọ́dọ̀ bàbá ẹ̀ àti bàbá bẹ́ẹ̀ pé àná sọ wípé kulu washrabu, ànábì ní ẹ máa jẹ dáadáa ntọ́ dáa, ẹ sì máa mu ntọ́ dáa, walibasu, ẹ sì máa wọ ntọ́ dáa, wa tasaddaqu, ẹ sì máa ṣe sàrà fi ghairi israfin, láì sí iná àpá ń bẹ̀, wala makhyalatin, tí ó sì sí àárín ní ń bẹ̀. Imam Nasa'i gbà wá, Imam Bukhari náà gbà wá mu'allaqan. Inú ẹgbà wá míì lọ́dọ̀ Ibn Majah, ó ní àwọn sọ pé kulu washrabu, ẹ jẹ ẹ mu, wa tasaddaqu, ẹ ṣe sàárà nù tọ́lọ́ máa ṣe fún yín, walibasu, ẹ wọ̀ mẹ́ ma lam yukhalitu israfun wala makhyalatun, nígbà tó bá ṣe yí pé kò bá ti sí àpá ń bẹ̀, kò sì sí àárín ní ń bẹ̀, gbéraga ń bẹ̀. Inú ẹgbà wá mi lọ́dọ̀ Imam Ahmad, òun fi kún pé inna Allah, pàánà sọ pé inna Allah lọ́wọ́ alikọ́lá yuhibbu, ọmọ nífẹ̀ẹ́ an tura ni'matuhu ala abdihi, kí a rí orí Ọlọ́run lára ẹrú rẹ̀. Ìtumọ̀ ní pé tọ́lọ́run bá ṣe oore fún ẹ, jẹ́ kán rí lára rẹ̀. Aṣọ tó wọ̀ jẹ́ kán rí ń bẹ̀, bàtà tó bọ̀ tí wọ́n rí bá Ọlọ́run kẹ́ lágbájá láì kọjá àlà. Fìlà tó dé, mọ́tò tó ń gùn, olólọ́ba nífẹ̀ẹ́ sí, kí wá ṣe pé k'Ọlọ́run ṣoore fún ẹ kó wá porí yẹn má. Nǹkan tí wọ́n ń pè ní àpànìyàn, ìná kọjá àlà nínú nǹkan. Tàbá wá wà Al-Qur'ani Karim, ìtumọ̀ tí Al-Qur'ani fún pọ̀, mọ́ fún wa ní díẹ̀ inú ìtumọ̀ tí Al-Qur'ani fún. Nínú ẹ̀ ni az-ziyadatu ala al-qadri al-kafi wal-haddi al-mashru'. Inú dábí ma ma pé mo ti yapa, o náà ni ìgbàtọ́ pé òdiwọ̀n nǹkan tó yẹ kọmọ ẹ̀dẹ́ èèyàn ó lò, ó wá kọjá òdiwọ̀n yẹn. Aṣọ nìsìn olódiwọ̀n, nígbà téèyàn bá ti ránṣọ tí ń wọlẹ̀, ìsráfù nìyẹn. Aláwọn èèyàn kan lè ní látara pé wọ́n jẹ́ èèyàn ńlá láwùjọ, tí wọ́n rán agbádá tó kọ́ máa kó tẹ̀lé wọn lẹ́yìn ni. Ìtí wọ́lẹ̀ lẹ́yìn àpànìyàn, kájẹ ká mú, ó níbi tí èèyàn jẹ́ dé tí wọ́n sọ pé mo yó, tó wá di pé èèyàn jẹun kọjá àlà tó náà gbádùn mọ́, ó ti yàpá látara oúnjẹ nìyẹn. Gbogbo ń táà máa mú olódiwọ̀n tí wọ́n lè mú sínú tí ní òfin ní gbà mọ́, tó bá ti ń di wípé a ti mú kọjá pé inú ò lè gbà mọ́, àgbádùn mọ́, a ti yàpá látara oúnjẹ nìyẹn. Láyàtà kí fún a ní àkọ́kọ́ Suratu A'raf àyà 31, tọ́lọ bá ní pé ẹ̀yin ọmọ ànábì Ádámù pè yín, tẹ́ bá fẹ́ lọ kírun ẹ má ṣọ́ yín, ẹ sì máa jẹ, ẹ máa mu, ẹ má wọ àpá o. Ìyẹn ni pé ìkọjá àlà lórí tó jódiwọ̀n lórí gbogbo nǹkan. Kódà tí à ń pè èèyàn fóònù, ìyá máa kọjá lórí fóònù náà, kó sọ̀rọ̀ kọjá ìtó yẹ láì sáǹfàní ń bẹ̀, kó lo credit kọjá bí tó yẹ torí kọjá àlà tí ó ti wà nọ́màmá. Ẹlẹ́ẹ̀kejì inú tó máa jẹ́ Al-Qur'ani fún, o náà ni àtàjáwùzù fíma yajibu fi'lu shar'an. Ṣẹ̀ríà fẹ́ ká ṣe nǹkankan
ó ti gbé òdiwọ̀n bá ṣe ṣẹlẹ̀ káwa kọjẹ́ nísìn tó bá fẹ́ ṣàlùwàlá ṣẹ̀ríà gbé kalẹ̀ a lè ṣàlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan a lè ṣàlùwàlá méjì méjì a lè ṣàlùwàlá mẹ́ta mẹ́ta kẹ́nìkan wá ṣàlùwàlá mẹ́rin mẹ́rin èyí tó fi kún yẹn ìsọ́rọ̀fù ni ìkọjá àlà ni ẹ̀sìn wọ̀ fẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà fàpẹẹrẹ inú ṣẹ̀ríà Islam tí wọ́n bá pa èèyàn ẹnìkan tẹ́nìkan bá pa ẹnìkan nú ẹbí kan àwọn ẹbí yẹn wọ́n lọ fi ẹjọ́ sùn ìjọba wà bá ṣe lórí bí wọ́n ṣe pa ẹnìkan yẹn káwọn ẹbí yẹn wá lọ pa èèyàn méjì nú ẹbí tó pè yàn wọn ìkọjá àlà ni lọ́fi sọ́nù Suratu Isra ní àyà 33 ọlọ́ni wala taqtulun nafsa allati harrama Allahu illa bil haqqi ọlọ́nlẹ́ gbọ́dọ̀ pa ẹ̀mí tó lọ́wọ́ bá sí léèwọ̀ àfi pẹ̀lú déédéé wa man qutila mazluman ẹni bá pa láàrin nípa tàbùsí faqad ja'alna li waliyyi sultanan ọlọ́nlá ti gbé àṣẹ fún ẹni tó jẹ́ èèyàn òkú yẹn bóyá ọmọ rẹ̀ bóyá bàbá rẹ̀ bóyá àbúrò rẹ̀ bóyá ẹgbẹ́ àti fi àṣẹ pé kí wọ́n pọ́ntì àti fàṣẹ lé lọ́wọ́ wala yusrif fil qatl Ọlọ́run ní ẹ̀wà gbọ́ kọjá àlà lórí pípẹ̀ mi ẹnìkan ní ń pánú yín ẹnìkan ní pánú wọn ẹ̀wà gbọ́dọ̀ pààyàn méjì innahu kana mansura tó gbẹ́ nípa àbòsí yẹn a gbé òfin ìkalẹ̀ láti fi ràn lọ́wọ́ tó kò lè dá ẹ̀san gbà mọ́ ti lọ ìgbà míì sí ń bẹ ìdáǹpé ní israf òun náà ni mujawazatul halal ila al-haram ìtọ́jẹ́ halal káwà kọjá àlà ó di haram wà lọ́wọ́ irú ẹ̀ láyé àtàkì fún alẹ́gan suratu nisa lórí ọ̀rọ̀ àwọn ọmọ òrukàn kí èèyàn nánú owó ọmọ òrukàn halal ni káwà náà kọjá àbí tó yẹ ó ti di haram ni torí díẹ̀ irú ẹ̀ náà ìtàǹpé ní israf òun náà nìyẹn lẹ́yìn náà òun náà ni àṣíríkù ọ̀tọ̀jọ́rù ala Allah kíyàn ṣẹbọ sọ́lọ́n kàgó sí àyà gbangba sí Ọlọ́run ìyẹn náà rẹ̀ ìkọjá àlà ni lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn tí a bá wo ní Suratu Ghafir gbàtọ́lọ́wọ́ bá alikọ́lá tó ń kọ́ alẹ́kọ̀ọ́ tàbá wo àyà 43 ní Suratu Ghafir àrí tí Ọlọ́run bá alikọ́lá tó jẹ́ àmà pápápá aburú tí ń bẹ́m̀bí ìkọjá àlà Ọlọ́run ní wanal musrifin umu asabun nar ó ní gbogbo àwọn tí a bá ń hùwà pa látara ìṣẹbọ wọn sọ́lọ̀ ọba wọn ọmọ náà ni wọ́n a wà rí pé ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ nínú Al-Qur'ani Karim lẹ́yìn wà rí kí wọ́n ní ìdájú ẹ̀ ìyẹn náà gbọ́ láti mọ̀ pé ń gbọ́ Ọlọ́run bá ti lóhun onífẹ́ nǹkan Ọlọ́run ẹ má ṣe nǹkan èèwọ̀ ni lọ́dọ̀ àwọn afẹ́ẹ̀sìn hukmul israf wa tabdhir haramun ìdájọ́ ẹ̀ ní pé èèwọ̀ ni gbogbo ẹni tá bá bá àpánúgbèsè ayé ó hù èèwọ̀ bí ìgbà tí a ṣẹbọ sọ́lọ́run bí ìgbà tí a pààyàn bí ìgbà tí a mutí bí ìgbà tí a ṣe sìná bí ìgbà tí a gbowó èlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipò bẹ́ẹ̀ náà ni ìwà àpáì ló wà ká máa fojú kéré ẹ̀ tí àwọn àfáà bá jẹ́ pé nǹkan ní haram nínú ẹ̀sà mùsùlùmí in tó túnmọ̀ sí ni pé ẹni ó bá ṣe haram yóò jìyà ẹni ó bá ṣe haram yóò gbà ládá wọ́n pé gbogbo ẹ̀ tí bá ti ń hùwà àpà ó ti ní ẹ̀tọ́ sí àlọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá fìyà jẹ lókù wọ́n bá ti ń jìnà sí àpà ó ti ní ẹ̀tọ́ sí ládá ọ̀dọ̀ Ọlọ́run lọ́jọ́ gbé dàlìkíámà tí ó bá ṣe nǹkan tọ́lọ́run fi dùn ládá yẹn o kí wá nìdí tọ́lọ́run bá fi ní kí á jìnà sí àpà táwa náà bá wo gbogbo ń tá sọ yìí lọ́wọ́n ọba iná a mọ̀ yí pé oore lọ́n fẹ́ fọ́mọ̀ ẹ̀dẹ́nìyàn gbogbo tí jẹ́ òfin Ọlọ́run pátá mọ́ sí Ọlọ́run oore ní bẹ́ẹ̀ fọ́mọ̀ ẹ̀dẹ́nìyàn tó bá ń ṣe mọ́ débẹ̀ Ọlọ́run oní bẹ́ẹ̀ tó bá lè jìnà sí àmọ̀díò tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run
ta'abbadana biha Ọlọ́run fẹ́ ká fi sìn wọn ni àìmá wádìí why torí pé ó fẹ́ wù gbé sí lóòtọ́ la jẹ́rú fún wọn Ọlọ́run ṣùgbọ́n gbà mí ń bẹ a máa mọ̀dí dáàfí ń ṣe nǹkan a sì máa mọ̀dí kí ló dé dáàfí tọ́lọ́fí náà jẹ́nà sí nǹkan kí ló tọ́lọ́fí ní ká ṣe nǹkan yìí ìyẹn wà á ràn wá lọ́wọ́ á tún sọ lójú kòkòrò èyí tá a bá mọ̀dí ẹ̀yẹn á ràn wá lásọ lójú kòkòrò láti ṣe dáadáa tọ́lọ́fẹ́ ká ṣe láti jẹ́nà sáìdá inú ìdí tọ́lọ́ọ̀bá àlíkẹ́ ọlá fi ní ká má jẹ́ àpà tí Ànábì náà fi kọ́ ìwà àpà fún wa òun náà ni wípé Ọlọ́ọ̀bá àlíkẹ́ ọlá ó gbé kalẹ̀ ẹ̀sìn àwọn Mùsùlùmí gbé kalẹ̀ láti dáàbò bo ẹnìkọ̀ọ̀kan àti ẹbí àti àwùjọ nínú àwọn àìsàn àwùjọ tí máa ba àwùjọ jẹ́ tí ó sì kó bá ẹnìkọ̀ọ̀kan yóò kó bá ẹbí nínú àwùjọ yẹn inú táà máa jẹ ni in táà máa mú ni àbí táà máa lò ní ìdíkanù láti protect láti dáàbò bò wá ká má kó sínú aburú yẹn ìgbà mí ń bẹ aburú ẹ̀sàn ni àìlera látara nǹkan míì tá a jẹ lájẹ jù tá a mú lámú jù a sì ka àìsàn bẹ̀ wọ́n ní àìsàn bá ẹnjẹ nǹkan báyìí ló bí àìsàn yìí kódà náà àìsàn ńláńláńlá tí wọ́n bá lọ sọ́spítù wọ́n máa kẹ ìwọ̀ fún yẹn pé má jẹ nǹkan báyìí má mú nǹkan báyìí má tàbí ẹni tí ń jẹ jù ìdí kanú ìdí ẹlẹ́ẹ̀kejì iftimal fard wal mujtama wọ́n ní ara tí a fi ní kájìnà sí àpà láti dáàbò bo ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa tí ó bá ipé ọba lọ́lọ́ tó jìnà sápà ó dáàbò bo owó rẹ̀ ni tí ẹbí bá ní ọlọ́dẹ́ bá jìnà sápà wọ́n dáàbò bo owó ẹbí ẹni tí àwùjọ tí ìlú bá lọ́lọ́ tí wọ́n bá jìnà sí ìwà àpà nílùú yẹn wọ́n dáàbò ọ̀rọ̀ àwùjọ yẹn ni kí ọmọ bà bí ó sì àti náà mí lé ní tó yẹ pé olówó ni wọ́n ìwà àpà yìí lọ́sàn di tálákà aláwọn ìlú míì tó yẹ pé ọlọ́rọ̀ ni wọ́n ìwà àpà yìí lọ́sàn jẹ́ lọ yáwó ń ta bẹ́ẹ̀ láti rí ẹbí míì ẹbí ọlọ́rọ̀ ni ìwà àpà yìí lọ́sàn wọ́n di olòṣì tí wọ́n ń jẹ gbèsè ẹlẹ́ẹ̀kẹta nínú ìdí tí ẹ̀sán afẹ́niká jìnà sí ìwà àpà o náà ni láìpẹ́ kí àwùjọ wa máa wà ní àwùjọ ìfọ̀kànbalẹ̀ gbogbo tí jẹ́ fítínà torí pé ńgbà mí ń bẹ ìwà àpà ní bí ìwà ọ̀daràn láwùjọ àwọn kan ń bẹ ebi ló pa wọ́n rí tí wọ́n jẹ wọ́n rí wọ́n mu aka wá ń ṣe pàtí ládúgbò wọn ní wọ́n ń fún ọwọ́ báyìí náà ń jẹ owó ní ń fún wọ́n wá sọ ẹni ọ fún owó yẹn nígbàtọ̀ fẹ́ máa lọ lé wọn lọ dènà dé wọ́n sá yánnayànna kí ló bí crime ìwà pàtó hù lẹ́ẹ̀fì gbẹ́gbà mí ń bẹ àwọn tálákọ̀ mọ̀ránró lára àwọn olóró látara ìná àpá tí wọ́n ná ìwà àpá tí wọ́n hù wọ́n lẹ́yìn náà yóò máa dáàbò àwùjọ kó inú níbí ni àti ìmọ̀ bára ẹni ṣọ̀tá torí pé gbogbo ìgbà bí a bá ti ń náà náà pàláyé tálákà òtòrò lè sọ̀rẹ́ kò possible kí olówó ìtálákà sọ̀rọ̀ láwùjọ bá ti ń náà náà pà wọ́n máa ṣọ̀tá ni àwùjọ ò sì ní gbádùn gbogbo ilé ẹwà àrígbà mi mẹ́tọ́ tó wá sí pẹ́nu ẹbí ni tó pẹ́nu ẹbí wá tó ló ti ṣẹlẹ̀ ẹbí ọwà kan gógó nígbà bá máa yí pé ẹnìkan tó lónú ẹbí àwọn ìwà àpà ló ń hù wọ́n ti bá sọ́kọ̀ gbọ́ gbogbo ẹbí ó dàrú eléyìí ó jẹ́ kókó kan bí tá a fẹ́ yẹ̀wò ní ìsìn ni pé ìwà wo lèyàn máa ń hù tá sọ pé lágbájá ẹ̀ àpà ni tàṣwárí ní ọ̀pọ̀lọpọ̀ àwùjọ àkọ́kọ́ níbi àpá ti kọ́ bẹ̀rẹ̀ o náà ni al-israaf fil buyut nínú ilé àpánú ilé kò sẹ́nìkanú àti ò nílé tó ti jáde níbi ó ti kọ́ bẹ̀rẹ̀ ni ìwà àpánú ilé
inú àwọn ìwà àpá inú ilé o náà ni àwọn ọ̀nà tá àgbà ń bá àwọn kankan lò nú ilé wa ń bẹ nú ilé wa tá lómi ń bẹ ìsí omi ilẹ̀ kọ́ mọ́ sí yàyàyà ìwà àpá ní omi tó ẹ̀ká fi fọ abọ́ mẹ́wàá láti fọ abẹ́ mẹ́ta ìwà àpá ní tọ́lọ́ sí bí alẹ́ ọjọ́ gbìdàlì kíámà yẹn náà lọ wá dé bí oúnjẹ kí a máa jẹ oúnjẹ kù ká máa dànù ìwà àpá ní ká jẹ ọbẹ̀ kù ká lọ dànù ìwà àpá ní lé ní bẹ́ẹ̀ náà kí àtànálẹ̀ ìnànú lé fún 24 hours mùsùlùmí gidi kódà kó ló lọ tó máa sanwó náà èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam kẹwàá tànálẹ̀ 24 hours ẹ paná ìgbà kan bẹ tí iná pípa jẹ́ ọ̀ranyàn tàbá fẹ́ sùn gẹ́ bàbá wù mí mùsùlùmí ọ̀bọ̀ sùn pẹ̀lú iná sùn gidi o nínú ẹ̀wà ni pé ilẹ̀ ti mọ́ òye ti dé kí náà tó wá wà iná ẹ̀kùlé ọwà títàn iná ta ọwà títàn iná nulé ọwà títàn tààsì mú gádà sí ìwà pani bẹ́ẹ̀ náà ni aṣọ tí ó tí ìgbó kásọ́lẹ̀ a máa fi nulẹ̀ ká máa tẹ̀mọ́lẹ̀ ìwà pani gbogbo ń dáa máa lò nulé abọ́ ni síbí ni àwo ni kọ́ọ̀bù ni kódà tẹ́ má ìsáná kódà tẹ́ má ìyọ ọbẹ̀ kí a máa mójútó káàkà máa ṣe básubásu ìwà pani ọ̀rọ̀ ilé láti ń sọ yẹn ọ̀sẹ̀ dáa fi wẹ̀ ọ̀sẹ̀ dáa ká fi wẹ̀ lọ́sẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ ká fi fọ abọ́ lọ́sẹ̀ kan jọ́ kẹta ó ti tán ìwà pani ìyẹn wá rẹ̀ tó wá ní tinú ilé jù ó ní ìyàwó ẹni tó bá jẹ́ ìyánú ilé yẹn òun ló ní àmútú ilé jù tó pọ̀ ní ojúṣe rẹ̀ pọ̀jù lórí ọ̀rọ̀ ọ̀nù ilé tí ọgbọ̀ fi ṣeré tó gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ rẹ̀ àtọmọkùnrin àtọmọbìnrin àtẹ́jẹ́ ń bá gbé kódà gbúrẹ̀ tó bá gbé ó gbọ́dọ̀ kọ́ níbò ní òsè ní yàpà ojú ẹ̀ gbọ́dọ̀ pọ́n ọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ lé kódà tó bá jẹ mọ́ kí ọmọ jẹ gbá nítorí ìwà àpá yóò fi kọ́ lẹ́kọ̀ọ́ tó gbà jẹ́ bá ń sọ ìdí tí wà àpá fi pọ̀ láyé wọ́n ní àkọ́kọ́ ní an-nash'atul ula ilé tí ọmọ ti jáde ilé tá ti jáde mọ́ kọ́ wa ní àpá tí lè yẹn bá ṣe pé àpá náà bá ń wà àpá náà lọ mọ́ gbé jáde bí wọ́n bá bí márùn nínú ilé yẹn ọmọ márùn ni ó yàpá ilé ẹjẹ́ báyìí pé kò sí ìwà àpá yìí ń bẹ ìwà àbùtúlù ń bẹ bí wọ́n bá jẹ́ ọmọ márùn gbogbo wọn ní yàpá torí díẹ̀ ìwà kan tó nípọn ni tá gbọ́dọ̀ fi ṣeré láwùjọ a mùsùlùmí pẹ̀lú gbọ́lọ́rọ̀ mi dáadùndó sí ní jímà tẹ̀nírè lórí ọ̀rọ̀ yìí kátọrọ àforíjì lọ́dọ̀lọ́ kọlọ́nkọ forí ẹ̀ṣẹ̀ wa jìn wá ẹ̀yin orísun ọlọ́run ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ká páyà ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ní gbogbo ìgbésí ayé wa tá bá ní bẹ̀rù ọlọ́run a ní yapa ara ń tí ìjígé èèyàn yapa ní kí a ní bẹ̀rù ọlọ́run tí ó bá sí bẹ̀rù ọlọ́run táàrín pẹ́jọ́ kan lọ bọ́lọ̀ àwọn náà máa wà pa a wọ̀sọ̀ ní wà pa a jẹun ní jẹ àpà a lò nǹkan nílò àpà ilé ìsìrí kèsí wà wá mùsùlùmí lẹ́yìn náà ìpayọ ọlọ́run ní máa jẹ́ káàrin àtọ́lọ́run bá dáa ńgbà bá ti ń retí pẹ́jọ́ kan bẹ dáa lọ bọ́lọ́run bá pàdé lẹ́yìn náà tá bá páyọ ọlọ́run dáadáa a jẹ́ káàrin àwọn èèyàn dáa ọkọ ó bá páyà ọlọ́run dáadáa àárín wọn àti ìyàwó rẹ̀ ó dáa ìyàwó ó páyà ọlọ́run bá dáadáa àárín wọn àtọkọ rẹ̀ ó dáa ẹ jẹ́ ká páyà ọlọ́run látara ara wa bàbá àtọmọ kí ọmọ páyà ọlọ́run látara bàbá ẹ̀ kí bàbá náà páyà ọlọ́run látara ọmọ rẹ̀ olórí sọmọ lẹ́yìn àwọn tọ́lọ́run pè sí ipò ká páyà ọlọ́run látara àwọn tí ń bẹ lábẹ́ wa àwọn tá ń bẹ lábẹ́ àwọn èèyàn ká páyà ọlọ́run látara àwọn tí ń bẹ ní olórí wa olórí ẹbí ni olórí ilé-iṣẹ́ ni olórí àdúgbò ni olórí ìlú ni olórí ẹ̀kọ́ṣẹ́ ni àbá sọmọ kí ó ní ẹ jẹ́ páyà ọlọ́run látara ara wa àwọn tá jẹ́ ládùúgbò sí ara wa ká páyà ọlọ́run látara ara wa kí mi páyà ọlọ́run látara ládùúgbò mi
ìpọ̀rọ̀ aládùúgbò lè lọ́dọ̀ Ọlọ́run Ànábì Jíbìrì bá ti wá bá wọn a ní aládùúgbò ẹ̀dọ̀wẹ́ tó ń tẹ̀ pé bóun bá kú àbá aládùúgbò ní tẹ̀wà jogún òun ni ana Muhammad ó yẹ bá gbọ́ lọ́nà tó gbálẹ̀ kí a máa gbọ́ kó dáadáa sí aládùúgbò rẹ̀ fàlì yóò sí ìlàjá rẹ̀ ákùnrin ẹ̀rì lẹ́yìn náà ẹlẹ́sìn míì mùsùlùmí ní gbogbo wọn tí kìí ṣẹlẹ́sìn rẹ̀ páyọ̀ Ọlọ́run látara wọn má tó gbé wọn kìí ṣẹlẹ́sìn rẹ̀ kọ́ a máa fi bí bá wọn lò kódà máa bá jẹ́ ìnáwó bí sí rẹ̀ wọ́n má fi bí bá wọn lò anta muslim wa anti muslima mùsùlùmí ní ẹ̀rọ ọkùnrin wo bí náà mùsùlùmí ní ọgbọ́ fi dáadáa bá gbogbo èèyàn lò kódà tẹ́ má àwọn ẹ̀dá Ọlọ́run tí wọ́n àtẹ́yàn Ọlọ́run fọ́ láǹfààní ó ń sin olóńgbò ó ń sin adìẹ gbogbo tá a máa sínú ilé ó ń sin wúrẹ́ ó ń sin àgùntàn ó ń sin àgbò ó ń sin òbúkọ ó ń sin mìsó gbogbo tá a máa sìn ó ń sin ẹyẹ agbó dáadáa sí wọn ìyẹn lè tààrà àwọn nǹkan yìí wọ àlìjánnà ìyẹn tààrà wọn wọná àìmọ́ ìgbàlá sọ fán bí tí a náà bí ní obìnrin kan torí olóńgbò wọná tó sì lẹ́nìkan torí ajá wọ àlìjánnà ẹni ó bá jálò dáadáa Ọlọ́run ọba àlékẹ́ ọlá ṣàánú ẹ̀ látara ajá ẹni ó bá olóńgbò lò lọ́nà àìdá Ọlọ́run bá bínú sí látara olóńgbò tó délé ká mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ilé ayé tá a wá ilé ayé ẹ̀sìn ni tí ọkọ bá ṣe dáadáa sí ìyàwó ẹ̀ ó jọ́sìn fọ́lọ́run ni tí ó bá dé dáadáa sọ́kọ ó jọ́sìn fọ́lọ́run ni gbogbo wọn tá a kà á lẹ́lẹ́ bá wọ́n ṣe dáadáa síra wa jọ́sìn fọ́lọ́run ni onílé ní ó ṣe dáadáa sálẹ̀ ìjọ àlejò ní ó ṣe dáadáa só ń lé ìjọsìn ni gbogbo tá wá ṣe pátá àfi ń di ẹrù ní ìjọ kan Abdullahi ibn Umar ó ní ànádì pàdé hun ó náà sọ pé kún fi dúnìyà kánaka gẹ̀rẹ̀ àwọn abìrì sẹ́bí ó ní máa bẹ́ẹ̀lẹ̀ ayé gẹ́gẹ́ bí arìnrìn àjò tí ó tí débi ti lọ tàbí ní ó fẹ́ sọ̀nàdá níjọ́ tánà bí sọ̀rọ̀ yìí sallallahu alaihi wasallam kò tí ìsẹ́ express àwátá wà láyé ní ìsin láti sí ó yé jù ẹ̀yìn wà ní ìsin àwáfẹ́ kọjá sódì kejì a fẹ́ lọ Ìjẹ̀ṣà bus stop láti lọ gun over bridge ṣé èyàn lè sọjá láìwọ̀ tún wòsì láì nífura láì kásọmára láì sáré tẹ́tẹ́ Ànábì ní bí yẹn bá wà nílé ayé bí àtọ́fẹ́ sọ títì dá ìyẹn pé kó wà kíàbù kó ṣọ́ra tó pé mistake kékeré tọ́wà ìtọ́ bá ṣe pé mo fẹ́ sọ̀nà dá ó lè jásálì káwọn Ànábì ní kíkà sí rínú ẹ bá jẹ́ àjòjì bí kan kò ní máa ṣẹ̀ṣẹ̀ onílé ó ti ní iye ìjọ tí ń lọ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ó nígbà tí Ànábì sọ̀rọ̀ ìtàn òun wá tún rò Ànábì sọ ni wá gbé sílá àká ìpé olówó ayé òun pé tánàbì sọ ni pé tí ó bá di àárọ̀ òjísáyé báyìí bá ṣe jílé ni pé máa ronú rọ̀lẹ́ tí rọ̀lẹ́ bá dé wá bẹ́ kọ́ bẹ́ lójijì tó bá wá di rọ̀lẹ́ máa ronú àárọ̀ táàrọ̀ bá wá dé bẹ́ kọ́ bẹ́ lójijì bísáyé mùsùlùmí nù ṣùgbọ́n ẹ̀kọ́ là ń lò yóò bá ní ẹ̀mí tí ò ní dọ̀lá tí ń dóṣù mẹ́fà ẹ̀mí tí ò ní dọ̀lá tí ń dóṣù mẹ́fà láfẹ́rẹ́ lómi alọ́bí iṣẹ́ a ní mọ́ padà bọ́ lọ́la wọ́n kàn sí bí iṣẹ́ ní pé ó ti jáde láyé o nígbàsíkò ti tó níjẹjọ́ lórí mímbàrí mo sọ fún yín pé àwọn èèyàn méjì kan wọ́n jáde láyé tí ń súnmọ́ mi níjẹjọ́ ní sátidé ìjẹjẹ ẹni tó ti pé àjọ bẹ̀rẹ̀ èwe ni àjọ ń ṣèwé ni àjọ pàdé pa àjọ fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run ni tó ju káàbíyàn mọ́ra wọn lọ ẹni ẹ̀sìwò nígbàjá ń sọ̀rọ̀ ìjọmọ̀ ìyánú ẹ̀sà mùsùlùmí gbogbo àdítọ́ sọ àyàtọ̀ sọ wọ́n ní jọmọ̀ àyẹ́ ẹ̀sìn ó ju jọmọ̀ àyà bínibí lọ ń bẹ
ukhwatu dam ẹ̀jẹ̀ ló pa wá pọ̀ bóyá bí a ṣe bí mi dáná bí náà omi wà ń bẹ ukhwatu din ẹ̀sìn ló pa wá pọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n bá fẹ́ compare lórí ìjọmọ̀ àyá wọ́n ní ìjọmọ̀ àyá ẹ̀sìn ó ju ìjọmọ̀ àyá ẹ̀jẹ̀ lọ ṣé bí ìjọmọ̀ àyá ẹ̀sìn lams fi ń jogún ara wọn ṣáájú ní fi ń jogún ara wọn wọ́n àpapọ̀ ní ẹ̀jẹ̀ ẹ̀sìn ló pa wọ́n pọ̀ wọ́n sì ń jogún ara wọn káyà tó parẹ́ lẹ́yìn gbẹ̀yìn kálíbà àmọ́ bó ṣe máa ń tó ní Thursday ìjẹsàn àfáà tí mo ń sọ yìí mo sì bá sọ̀rọ̀ nígbà mọ̀ ń bọ́ àsìbí àṣìjọ sọ̀rọ̀ tí mi ò tí ẹ mọ̀ pé àsìkò ti tó ọkàn ọ̀rẹ́ ẹ̀hùn díẹ̀ àṣẹ àsìkò ti tó ṣùgbọ́n gbà tí ó wá ṣẹlẹ̀ lẹ́yìn gbà mo wá sọ̀rọ̀ ọkàn text message kan sí mi ni mo wá kà àyà mi wá já ó ní in case tó bá yí pé àìsàn tí ń sin òun bá bẹ̀ lọ bábẹ̀ lọ bó nǹkan báyìí ẹni báyìí oúnjẹ lówó ẹni báyìí ọjẹ́ lówó ó kà sọ gbogbo gbèsè ayé lọ kà sọ síbẹ̀ ẹ̀rẹ̀ wọ́n lọ fẹ́ tẹ́sì kan gbogbo àwọn retí pé tẹ́sì àkọjáde kó ṣe kíní kan àbí bó ṣe di sátidé níbi ọwọ́ ọ̀rọ̀ lẹ́ báyìí wọ́n kà pè mí ní pé lágbájá ti kú o ikú bó gẹ́bí pé àsìkò tó tí bá ti ṣẹlẹ̀ báhùn inna lillahi wa inna ilaihi raji'un ndókù náà ni wípé káwí tọ́lọ ní káwí káìsàdúà káṣẹ̀ ní gbàmára tó sì kú ní púpá ti kú tó wà tó kú ní ètò jẹ̀násà rẹ̀ ó láti sín ṣùgbọ́kọ̀ òkú sí kó ìyàbẹ́kùta ló kú sí ẹ̀kọ́ kan tó nù bí ọlọ́mọlẹ́yìn ó kú sí ní ẹ̀rẹ́ lómi ń bẹ Èkó ìní àbí sí ìgbà tó bá ṣe lọ kú sí Cameroon tó pọ́lọ̀ ti fi yí àwà ẹmaka ìgbẹ̀yìn Suratu Luqman ẹ̀dẹ́ ọmọ bò ní ó sùn múlá kù sí kò sẹ́dà tó mọ́ bẹ̀ kódà bí ń bẹ lómi àmà sọ pé tí ń bá kú ẹsí mi bí báyìí kó pé ẹni tó sì ń sọ pé ẹsí mi bí wọ́n bá kú tó sí ẹni ẹni tó ní tó ń bá kú kí wọ́n sì ń sí agége nígbàjọ́ wà kú Australia ló kú sí fámílì ò sì ní kọ́bọ̀ lọ mú wọ́n padà sí sí ọ̀hún ni wọ́n padà sí sí ó náà ni ọmọ ìyá tá ń pè ní Dáúdù Arógundádé àmá pè ní Àbúrúkọ̀yà àìmọ́ ìgbà ló wá bá ní kíjí ló ti kírun lọ́dọ̀ wa ń bí àìmọ́ ìgbà ló ti ń wá sí bí ní gbogbo ìgbà tàbá kíjí màtà wá kí wá sí gbogbo ẹ̀ ó ti lọ bọ́lọ̀ báyìí àwọn abẹ́ Ọlọ́run bá lékẹ́ ọlá ọbẹ̀ lórí rẹ̀ tí dé gbogbo òkú mùsùlùmí bá ní foríjì wọn o bá ní tí wọ́n sáfẹ́fẹ́ rere o ìrọ̀ Ọlọ́run bá lọ bá aláfún ìbá ní foríjì wọn gbogbo àṣẹ wọn tí wọ́n ṣe pátá ìrọ̀ Ọlọ́run bá ní yáfẹ́ gbogbo dáadáa tí wọ́n ṣe Ọlọ́run bá ní san wọ́n lẹ́san rẹ̀ àfáàyè ó ṣe dáadáa tó pọ̀ Ọlọ́run bá ní san lẹ́san dáadáa ṣe dáadáa sáwọn ọmọdé ságbàlagbà gbogbo èèyàn tí kálukú ń sunkún gbígbà tí gbígbò tí ọmọdé ló kú kéèsọ ọmọdé àgbàlagbà ní gbọ́n tó ti bẹ́ẹ̀ gbogbo èèyàn bá tó bá dá ẹ̀fẹ́ kí ó kú látara ipò rẹ̀ ẹ̀rí bí ẹnìkan bá kú náà jẹ́ tí ń kú láàrin wa kó tó kú yóò máa lọ ní ọmọ bọ̀ lórí ẹbí ń tàn ìyàwó ẹ̀ ọmọ ẹ̀ yóò máa dàmúlé wọn lórí ẹran yóò máa ṣèwádìí onáàlọ́wà dọ́mà dá ìyàwó lẹ̀ báyìí ìrọlọ́ọ̀bá ẹni tí ó bọ́ náà mójútó ìyàwó àtọmọ bá ní ìyàn o bá ní ìyàn àwà tó wá fílẹ̀ ọlọ́njíká rẹ̀ sójú ṣe tiwa náà kọlọ́njíká ìyàwó náà wá ní àtúbọ̀tán rere abẹ́ ọlọ́ọ̀bá gbogbo àwọn ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin tẹ́tí lọ bọ́lọ̀ bá ní foríjì wọn gbogbo àwọn òbí wa tẹ́tí lọ bọ́lọ̀ bá ní foríjì wọn gbogbo bí táwọn ẹ̀ tó ń jáde lọ́wọ́ bá ní foríjì wọn wá lọ́rọ̀ ẹ̀mí àwa náà. Allahu Akbar.